sọ wípé bàbá ń Bariga òkè ńlá kan ní tẹ̀dá lẹ́gùn débi oríire àwa dúpẹ́ àròkè náà kò má já wà bọ́ lẹ́yìn afáwa. Alhamdulillah Rabbil Alamin. Alhamdulillah. Wassalatu wassalamu ala Rasulil Karim Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. àmín. Akí Ọlọ́run. A ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún aláyé lọ́run Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. Ìkẹ́ àti ìgẹ̀ náà kí ó máa mọ lórí Ànábì náà. sallallahu Àti alayhi gbogbo wa àwa tí sallam. a tẹ̀lé Adéwálé Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. Lẹ́yìn náà, a kí àwọn tí wọ́n ṣe wálẹ̀, a kí àwọn àfa wa tí ó kọ́ wa ẹni tí a ṣàǹfààní lára wọn. Àkí gbogbo wọn èyí tó ń bẹ láyé kọlọ́ba àkí wọn ní kí ayé. àmín. Àwọn tó ti padà sọ́dọ̀ Ọlọ́run kọlọ́dà gba àkí wọn ní àmín. kí alìkí àmọ́. àmín. Nítorí kò sí àsìkò ó dọ̀bùdẹ̀ pọ̀ gan ní ojú ọ̀nà ẹlòmíì kó má já sí pé ọ̀nà ní ó ti fẹ́ padà pẹ̀lú ó dọ̀bù tó ṣẹlẹ̀ ní èní. Àwa gbọ́dọ̀ gba àsìkò because níta ní láti wá ṣe gan níbi a ní prógámù wáàsí gangan níbi tó yẹ jáde pé ó kéré jù wá fẹ́ gbà wá níbi 40 minutes fún àwọn àfa wa dídì pé wọ́n wá láti Ìlọrin. Àmọ́ tí ó lè jẹ́ pé táwọn bá ti ṣe tán táwọn bàbá wa nínú rídọ̀ káwọn bá fi àdúrà sí àtú ikọ̀ 2 sí 3 náà ló tún kù tàbí ṣe lẹ́yìn yẹn ikọ̀ ẹyọ kan program 3 náà ló kù nítorí pé a fẹ́ kọ́ ibi tí a ti máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àti ní ilẹ̀ ń bí tó bá ti tó ibi program yẹn àwọn èèyàn bá wa ṣe a dẹ̀ sọ bí wọ́n ṣe máa gbà á bó jẹ́ nìkan ni bó jẹ́ èèyàn méjì náà ni yóò kọ́ bó jẹ́ pélé náà ni. Àmọ́ alájì náà ni kọ́lọ́hún kó ṣe bẹ́ẹ̀. àmín. Nítorí pé àdéhùn tẹnìyẹn náà ṣe fún mi wípé òun fẹ́ lọ Mẹ́kà tóun bá ti lọ Mẹ́kà tán lòun á gbà tán fún wa yányán. Bàbá wa àwọn ibi tí mo fẹ́ kẹ́ bá mú ọ̀rọ̀ lọ náà ni mo fẹ́ kẹ́ máa bá a gbọ́ díẹ̀díẹ̀ o àti gbogbo àwọn àfáà tí ó bá tún sọ̀rọ̀ ń sìn. Ẹni tó ṣe ibí fún wa tó kọ́ ibí tó kọ́ fún wa tó ní kí a jẹ́ alákòóso bẹ̀. Bàbá Christian ni o. Christian ni. wàláì. Ẹni tó ṣe ibí tí ó bá dẹ̀ wọ inú mọ́ṣáláṣí yẹn á mọ̀ wípé owó run síbẹ̀. owó rò síbẹ̀. Gbogbo àwọn tájọ bẹ̀rẹ̀ ń bì á mọ̀ tí ó parí síbẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni. Àmọ́ aláti jẹ́ kí kò sí bí yàn ṣe lè sọ àfi kí n sọ bí mo ṣe ń sọ yìí ká lè mọ rírì ẹ̀ àti gbogbo àwọ̀ èèyàn náà ká lè fi eléyìí láti fi kọ́ ẹ̀kọ́. Ní tó da nínú àwọn nǹkan tó da kí èèyàn máa fowó ṣe nu ayé òun náà ni ìwà láfipàdé ẹ̀ o ìwà ló fi gbà fún wa. Ó dẹ̀ tún ṣe àdéhùn pẹ̀lú bí a ṣe ń ṣe pẹ̀lú ẹ̀ ó ní ọdọọdún òun máa kọ́ mọ́láṣí kọ̀ọ̀kan. Ó ti kọ́ ṣọ́ọ̀ṣì rí ó ti ṣe gbogbo ẹ̀ àmọ́ ó ti wá débi pé ibi mọ́láṣí wá ni. Ọlọ́run dákun ìyìn tá a fi wù ú tó fi gbà fọ́lọ́run lára wa tí Islam ti wá fi ń wù lára wa kọ́lọ́run dákun kó má gbà á. àmín. Kó má gbà lára wa. àmín. Nítorí pé irú Ọlọ́run ni ò sí ó ní àmọ́ bàbá ẹ̀yin tí mo tún bá pàdé yẹn màá tún yàtọ̀ lẹ́dà. bẹ́ẹ̀ ni. Àti bọ́pọ̀lọpọ̀ pàdé àwọn ara wọn ni wọ́n máa ń yanjú. bẹ́ẹ̀ ni. Tábà ní báyìí ẹ̀yin máa ń ẹjẹ́ àṣẹ báyìí ni léyìí ẹ máa ṣe bí ẹni pé ẹ nídìí nǹkan tí mo dẹ̀ mọ̀ pé nídìí nǹkan. bẹ́ẹ̀ ni o. Àmọ́ ayọ̀ ọkàn but àtúnbí Ọlọ́run bá kọ́lọ́run tún ṣe àlékún ayọ̀ ọkàn wa. àmín. Kọ́lọ́run dákun kó dẹ̀ máa da ilé ìlú wa ní àyà. àmín. Bàbá tí ó jẹ́ onísábàbí bíi nítorí ẹni yìí ó ní ìgbà tọ́lọ́run máa fi máa ṣàánú òun bàbá òun ò sí mọ́ ní ayé. Àmọ́ kí lòun lè máa ṣe tó máa tẹ̀ jẹ́ benefit bàbá òun. Lábá gbèrú eléyìí kalẹ̀ pé jẹ́ ká ṣe báyìí tábà ṣe báyìí tábà ṣe báyìí tábà ṣe báyìí. Kódà lẹ́yìn ìgbà tá a parí eléyìí a tún ti bẹ̀rẹ̀ mí báyìí
kọ́lọ́n dákú bàbá náà tó jẹ́ mùsùlùmí nítorí pé Ọlọ́run tó fẹ́ gbàdúrà bàbá náà ló jẹ́ kó pàdé wa láti fi padà sínú Islam Ọlọ́run bá wa ké bàbá náà Ọlọ́run. Àmín. Gbogbo ibi tí eléyìí mọ́lá ṣe eléyìí lẹ́lẹ́kẹta o. Bẹ́ẹ̀ ni o. Tó kọ́ Ọlọ́run kó fi eléyìí kó máa lòdù kó máa dẹ́bìtì bàbá yìí kó máa kírẹ́dìtì ẹni. Àmín. Kọ́lọ́n bá wa máa kírẹ́dìtì ẹni. Mò ń sọ eléyìí fún àwọn bàbá wa nítorí iṣẹ́ tó ní ọlájù láyé àti ní àlìkìyámọ̀ òun náà nìkan tí ẹni yìí gbélé yìí tó dẹ̀ dàníyàn pé òun fẹ́ máa ṣe ẹni wá níyà láyé ọlọ́dàkù ẹ máa ibibẹ̀ náà ẹ bá tí ó bá ti kọ́ aládùúà náà nítorí pé mi ò ní láǹfààní láti dìde mọ́ àfáàtú máa bá a ṣàdúrà náà ẹ bá a ṣàdúrà fún yọ olóyèrè náà lọ́jọ́ mi tó mọ́ bá fẹ́ ṣe dáadáa ìyálà alábàárò ó lè discourage ẹ̀ ó nídìí gbogbo yẹn ìyá náà kẹ́ bá a ṣàdúrà fún wọn tí ó kọ́ dáadáa fún ẹni náà Ọlọ́run dákun wá bá wa ṣàánú ẹni yìí. Àmín. Ẹni tí mò ń sọ yìí tó gbàmọ́ náà lé wa lọ́wọ́ yìí wàláhì mi ò fojú yìí rí láyé àtàlẹ́ hàn dúdú ni pupa ni yẹ́lò ni èmi ò mọ̀. Bẹ́ẹ̀ ni. Wàláhì tàlá ìsúmọ́bìlá ìlẹ̀sílá ìlà àìlá wa mi ò fojú yìí rí láyé mi. Ó ní bọ́tà mọ́ mò ń gbọ́ ń pa yín òun náà wá ṣe test táwọn náà dẹ̀ mọ̀ kó dán wa wò ni àmọ́ níta bá lọ́dọ̀ àwọn àgbàlagbà táwọn òbí wa tí wọ́n kọ́ wa àti níta kọ́ lọ́dọ̀ àwọn àfáà wa olùpadà fi ń bí nǹkan báyìí ó ti bí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó pọ̀ o ní ti dáadáa náà ni o sítọ̀ ọ̀nà tó lọ́hùn náà dẹ̀ ni o ọ̀nà tó lọ́hùn ni o mi ìdarí ẹ̀ síbi kankan ju tó lọ́hùn lọ o kò ń ṣe pé bí òun kọ́lé fún bàbá ń bá rí gá òun ṣe bá kan òótọ́ lọ́hùn náà ni mo ní a máa ṣe káàkiri o. Bẹ́ẹ̀ni. Kọ́lọ́ ń dákun kó má pè nípa. Àmín. Níbi kíní lọ́ọ̀ṣì ilé kéwu àtàfẹ́ kọ́ yìí àwọn náà ni wọ́n máa bẹ̀rẹ̀ fún wa tó bá ti tó táìmù yẹn máa pè wọ́n gbogbo nǹkan tí àwa fáwa Haji Ahmed tó bá nídìí láti fi pé ká fi bẹ̀rẹ̀ ilé kéwu wa níbí a máa pè é èyí tágbára wọn bá gbé mò ń sọ eléyìí tá a bá sọ pé kóun nìkan kókó yóò ṣe. Yóò ṣe o. Àmọ́ gbogbo àwa tá a kù náà ìdí tí mo fi jáde nìyẹn ẹ jẹ́ kí gbogbo àná ká nípìn bẹ́ẹ̀. Gbogbo wa ká wò ó ẹni tí ò rí yàn rí tó wá dúró pé sáà nítọ́ lọ́hùn ni mo máa ṣe sẹ́ẹ̀. Wallahi tallahi ìsúmọ́bìlá eléyìí lẹ́lẹ́kẹta ṣọ́ọ̀ṣì méjì but ṣọ́ọ̀ṣì ti pín mọ́ láti lọ́wọ́ ní lọ́dọọdún níkọ̀ọ̀kan adẹ̀ ti ń bẹ̀rẹ̀ mí báyìí gbogbo àwa tó wá kù náà tá a wà ń bí gbogbo tá a wulẹ̀ ká lè kó lọ́wọ́ àdé kó lọ sọ́dọ̀ lọ́wọ́ nítorí kálukú wa náà bá ní lórí tá a fẹ́ fi bẹ̀rẹ̀ yìí nítorí gbogbo tó bá wá látọ̀dọ̀ bàbá Bariga wàláyé èèyàn mọ̀ pé a fi ṣàǹfààní fáyé ni gbogbo tí bàbá Bariga ó jẹ tí ó mu Ọlọ́run ọba lè nígbà pé yóò pèsè ẹ̀ àmọ́ gbogbo wa pápátá náà bá ṣe máa nípinnu ẹ̀ mi ní fẹ́ kó pẹ́ kódà bó jẹ́ pé sìmẹ́ntì ẹ̀yẹ kan ló ní kápá ìbí máa fẹ́ kí gbogbo wa pátápátá ìwọ náà dá sí i. kẹ́ dá sí i ṣe mọ̀ yí pé ẹni ta ní kó ṣe léyìí tí ó dẹ̀ rẹ̀ tàbá ní kó tún ṣe tójú bẹ́ẹ̀ á tún ṣe dépò kó tún ṣe àmọ́ mi ò gbà fún pé kó dá ṣe yẹn kò lè dá kó gbogbo yẹn mi nígbà yẹn ọlọ́dà kó bá wa gbà fún wọn. Àmín. àwọn bàbá wa èmi ni mo máa gbé àwọn bàbá wa jáde nítorí àní àsìkò mọ́ bàbá akéwù gbé mi nítorí pé tíyan bá fẹ́ kíyan ṣe dáadáa nu ayé tó bá ní dáadáa nu ayé tó bá jálá níyàn dáadáa ìwọ náà wá láníyàn dáadáa o tó bá ní kọ́lọ́hún ṣe é léèyàn re àfi kíwọ náà kọ́lọ́hún fi èèyàn re tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ni nítorí tó bá léèyàn re ni tọ́lọ́hún bá ti fi èèyàn re tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wàláì kò pé o. kò pé rárá. lọ́jọ́ tí mo ti mọ àfáwọn akéwù gbé mi mo rí wọn ni pé aláníyàn dáadáa ni wọ́n. bẹ́ẹ̀ni o. nínú àwọn tó já sí wípé nínú ìlú mo mọ̀ wọ́n kò pẹ́ o àmọ́ lẹ́nu ọjọ́ tá a ti mọ́ra wa yìí ó ti ju tógún ọdún lọ
láfa fi dé bí wọn gbà kọ́bọ̀ o àwọn kan wà tẹ́ pé 200,000 la máa ń fún wọn. pẹ̀lú ògo Ọlọ́run. tó o bá tún wá kú pé 180 ní but máa ju 20 ní Sunday máa ní Sunday máa ní ó máa kú 20 Sunday máa ní ẹ máa rí èèyàn nínú voice note ẹ̀dẹ̀ máa rí nínú kíni nínú type tó bá type ẹ̀ ní. nínú text yẹ. a ní balance yín kú 20,000 o Sunday máa ní èyí máa ní Friday. ẹni sẹ́ndì 20,000 ni. nínú ẹni tálá gbéṣẹ́ Ọlọ́run lọ́wọ́ jẹ́ pé ok nínú tá à ń ṣe yìí ok àwọn náà nìkan náà là ń dà ẹ mọ àwọn èèyàn tó bá ti di ọ̀rọ̀ tó Ọlọ́run tí ò bá ń ṣe pé ẹni tí Ọlọ́run ṣàánú bí Alhaji Ismail ẹni tó Ọlọ́run bá gbàdúrà tó yẹn pátápátá ni tí Ọlọ́run bá yọ́nú sí láyé àtàlìkí àmọ́ ló máa ronú kan báyìí. bẹ́ẹ̀ ni o. ẹjọ́ tó Ọlọ́run ta ló nínú gbogbo àtàwábì láyé ẹni tó kọ́lé nu wá ń bì tó já sí pé kó rò pé àkí tó kọ́lé o mọ́lájí mo kọ́ fẹ́ kọ́ ẹjọ́ sọ wà nù wá ń bì. kò sí o. tó ronú gbókè o ẹ̀yìn ìfilẹ̀ tèmi lẹ̀ mo kọ́ fẹ́ kọ́lé Ọlọ́run ẹ wá wo ẹni tó wá ń kọ́ tó bá dẹ̀ ti kọ́ akó kọ́kọ́rọ́ ẹlẹ́ni salamu aleykum but mi rò pé ọlá tọ́lọ́run fún ẹni yẹn ó tó ká àmọ́ ẹni yẹn ó ní determination láti ṣe ká máa gbé àwọn àfọ àgbélágbájá wá ṣé tàmẹ̀dù ká máa pè wọ́n tẹ́já sí pé lọ́ọ́ máa bá wa fà àwọn bàbá wa kéwú gbè mí a rí wọn pé wọ́n gbéṣẹ́ Ọlọ́run dání tí wọ́n fẹ́ jẹ bọ̀tà mọ́ kò sí ta lè fún wọn. àwọn ò ṣe wọ́n ṣe ó kù 20,000 láti gbogbo àtàwà ń bì lè máa wá gbà mí lẹ̀ lọ́wọ́ wọn gbogbo apápátá tàwa ń bì ẹgẹ́ ti bẹ́ẹ̀ bá tẹ̀ lọ́pẹ́ fún wọn léwé epo ẹjọ́ Ọlọ́run àfa àti mowó. bẹ́ẹ̀ ni o. wọn gbé koyì àmọ́ wọ́n nílé lẹ́kọ̀ọ́ yìí. bẹ́ẹ̀ ni. tí wọn gbé koyì wọ́n dẹ̀ nílé lẹ́kọ̀ọ́ yìí. alhamdulilah. kódà ní kò duwa yìí náà. Allahu akbar. wọ́n tún níbo mi tó ń ṣe lọ́wọ́ báyìí. Allahu akbar. tí wọ́n mọ̀ yìí pé àwa mọ̀ kí ni mo wá fẹ́ lò ń bẹ̀ ni wípé láti ọ̀dọ̀ ní tèmi. látọ̀dọ̀ bàbá ń Bariga. 20,000. wọ́n náwó kò ná bàbá 20,000. ìtorí kan tèmi kan fi jáde nìyẹn. 20,000. owó kò ná bàbá 20,000 látọ̀dọ̀ tọ̀wọ́n. nítorí ìfẹ́ gbàsìkò. ó yá. ta ló máa wá tẹ̀lé mi. ta ló fẹ́ tẹ̀lé wọn pẹ̀lú 10,000 ó yá. èmi ò ní pè yàn o àmọ́ báyìí fẹ́ kọ́ lọ́n ṣàánú ẹ̀ tó nu ayédè. ó yá. mo ní mo fẹ́ kó ṣe. lọ́dọ̀ ti tèmi èmi fún wọn ní 20,000. 20,000. mi ìfẹ́ ọdí ọmọ ni o mo fẹ́ kó cash owó dà. bàbá wa Musa inú rìdọ́ wọ́n ní 5,000. nítorí àpé láìfù lọ gbé wá sí i. láìfù ni. ó dẹ̀ dá mi lójú pé ẹlẹ́yà máa wò ń lé. Allahu akbar. àwọn ọgbà jẹ̀bá ń gbẹ́ pé bàbá àríkà sọ pé 20 kan. Allahu akbar. gbogbo ẹ̀ kókò kó má wàá di pé kí ni o ká má wàá dájà lẹ̀ láàrin àfa àti. ẹlẹ́hà Allahu akbar. ní ọ̀dọ̀ ti tèmi 20,000 ní ọ̀dọ̀ ti tèmi. bàbá Musa inú ìdí náà ti. èmi ò fẹ́ pè ẹ́ o ṣé dọ́là ló kó wá. Allahu akbar. ṣe èlò nìyẹn 5,000 ṣe 5 ok ó yá ẹ bá mi kó o tèmi. bàbá wa Professor Emeritus náà ti mówó wá ó yá. ẹ kó o tèmi wá kọ́ rí tèmi báyìí kò é gbọ́ dí ọmọ ni o. tamania. kò ṣe pé transfer. tamania mo fi 100,000. cash. tó jẹ́ fake money táwọn àgbẹ̀ mi fẹ́lẹ̀ kankan sírìn èmi ò fẹ́lẹ̀ kankan sírìn. bẹ́ẹ̀ ni o. tó bá wù ẹni o ṣe èmi tèmi 20 ẹ bá mi kó 20,000 tèmi. Allahu akbar. bàbá wa jíṣe fi ní 2,000 naira. Allahu akbar. Alhaji ọba bàbá wa bàbá ń Bariga àwọn náà ti kó 20,000 tí wọ́n débí. bàbá wa Òṣìòyẹmí 2,000 naira. Allahu akbar. àfàwà yìí náà 1,000 naira. bàbá wa ẹgbà wá báyìí ni o ìta bá ń ṣe báyìí a bá ń ṣàlejò jù báyìí lọ o
má bínú. àìpé àfa kó má gbà tó 1 million lọ́dọ̀ wa. ẹ má bínú Wàláì. o. bẹ́ẹ̀ ni o. gbogbo prógámù wa ta máa ń ṣe láyé. bẹ́ẹ̀ ni. tá a bá pe àfọ̀ oníwàásí ó kéré jù